akéto ọlọ́ba ni dúró tì í ó gbà dáadáa ó kálukú pẹ̀lú tálẹ́ǹtì tiẹ̀ ló kálukú pẹ̀lú ẹ̀bùn yín ọ̀pá pọ̀ ẹlòmíì ẹ̀ní lásán ní ọmọ àrí yóò sì máa lówó ẹlòmíì ẹ̀kọ́ ní ọmọ nsọ yóò sì máa já sówó tọ́ gbogbo àbàbá yìí ni mo kí ọlọ́mọ gbà dáadáa yìí jẹ́ o tọ́ lẹ́yìn náà mo kí aláàjì wa àpìjẹ́lì ìkólò wọ́n recognize presence yìí o ọlọ́ba ni dúró tì yìí o ọlọ́ba ni dúró tì yìí o mo wá kí aláàjì wa ìbò olùjà aláàjì wa Taofik ó tiẹ̀ béèrè ìjọ kan tí bàbá mi bá ń da ọ̀fọ̀ ọ̀lẹ̀ báyìí láì ṣe yàásí ọlọ́ba ni dúró tì yìí o mo gbà dáadáa yé jẹ́ o ẹ̀sẹ̀ màmá ẹ̀kọ́ kan náà ni àfáàsì ni wọ́n ọlọ́run di ọmọ ga sí o mo kí aláàjì wa láyàn gbogbo ẹ̀ bàbá yìí mo kí aláàjì wa solution aflowasi gbogbo yìí mo kí ọlọ́ba ni dúró tì mo wá lọ sí ọ̀dọ̀ ìyá wa tó jẹ́ ìyá wa mo fẹ́ kí màmá torí ìjókòó ẹlẹ́ẹ̀kẹta ní lájọ jókòó yeye Odika Rose ọlọ́run deputy national president you are highly welcome o kí yín o mo recognize the presence yìí ọlọ́ba ni dúró tì ọlọ́run yẹn jèrè àwọn ọmọ yìí tó lẹ́yìn náà mo kí aláàjì wa Sẹ̀míyà Akínọlá àwọn ni gómìnà wa ní Ọ̀yọ́ state ọ̀nà fún gbogbo tápà ẹ̀ ní parẹ́ o àní ẹ̀sà mi ẹ̀ ní parẹ́ o ẹ̀ nífẹ̀ẹ́ parẹ́ àsìkò yìí tù wá lára àpadà sí àbúrò ní tọ́sí ọ̀làlá àwùláwàlá àwùwádà wọ́n wá fi ìyá yẹn kí gbogbo ẹ̀yìn ìyá wa yòókù àdúrà kan náà lóbìnrin fẹ́ àdúrà ẹ̀yọ kan náà làdúrà yín ọyẹ ẹ̀tẹ̀wọ̀ gbogbo bí wọ́n bá wí o ẹ̀yìn àwọn ẹ̀jẹ̀rẹ̀ ọmọ yín o mo tiẹ̀ wá béèrè ẹ̀yìn bàbá wa sí ọkùnrin ìdí káwọn ọkùnrin náà jẹ́rìí ọmọ yín torí wọ́n sì múra kankan kan bá lọ́rọ̀ ọmọ ọlọ́jà wa ló jẹ́rìí ọmọ wọn bí ọmọ bá ti Amẹ́ríkà dé yóò ti dé bí ọ̀sẹ̀ méjì tí ìyàwó rẹ̀ yóò ti mú pamọ́ gbogbo dọ́là zero tó kó wọ̀ ìyàwó ti gbà á nígbà bàbá bá wá ní màá tọ́ bá ní ìrànmọ́ orílẹ̀ torí òun sùn káàkiri ó ti sùn lágbèyẹ ní ó sùn lórí ìta mẹ́rin ìyá wà ní ẹ má bínú ìsìn náà ni wọlé ká wọlé bó ṣe ń wọlé náà tọ́ ọlọ́mọ sì ti wà náà yá o ọlọ́lá àwùdá. To go straight to the point tó bá ti lọ̀rọ̀ wá sí mi ò lójú tí o. aago mẹ́ta ti kọjá báyìí. It's left to you. 30 minutes. So, ẹ jẹ́ kí ká lọ bí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n síwájú yẹn, executive governor wa ní Ọ̀yọ́ State, engineer Ṣèyí Mákindé ọlọ́run mọ́sàájì kẹ́mi rẹ̀ ó kù. Ọlọ́run yóò sọ̀kalẹ̀ láyọ̀. Lásìkò wọn ọlọ́run yóò wọ́n tù wọ́n lára wọn. Wọ́n bá dáadáa àwọn ẹgbẹ́ wọn. Deputy speaker gbogbo wọn ni wọ́n kí deputy governor ọlọ́run bá lè dúró ti gbogbo wọn. Mi wá ní mọ́sàdúrà fẹ́nìkan. My mentor, bàbá wa fọdí láti ṣe Mọ̀kùnjídínì Àjàní Bàrí. Rahimahullahu ta'ala. Wílẹ̀ kan sí. Rahimahullahu ta'ala. Wílẹ̀ kan sí. Rahimahullahu ta'ala. Bàbá tèmi nù. Ọlọ́mọṣà bá ń kẹ́ o. Bàbá ní bàbá ń ṣe wáàsí fẹ́yìn olóṣèlú wọn wọ̀nyí. Láǹkà Kùránì létí ẹ̀ máa wá mẹ́rí báyìí. Bí ẹni pé jùmọ̀ táǹkà yé ní táìmọ̀ pé wíìrì ní jẹun lórí yìí. Àwa ṣe bísímìláhì kulẹ̀ púpọ̀ lọ. Ẹ bá ń ké dáadáa, wọ́n fẹ́ràn mi púpọ̀. Lẹ́kṣọ̀ tí bàbá ọba ti ní lọ, èmi ni representative fún wọn. Bàbá òkè gbé àwọn ẹlẹ́dàá lọ sójú mi. Tí mo fi wá tí wọ́n fi á jẹ mí ládùúgbò àní pé kò sí lẹ́kṣọ̀ tí bàbá rẹ̀ nígbà wọn bẹ láyé kò sí iye tí wọ́n lé mọ́wọ́ kò ní mọ́wọ́ náírà mi. Wàlúùláì. Last lecture tí wọ́n rán mi, o ní Dr. Buli ní Germany tó ṣe operation fún Barrister. O ní lecture tí wọ́n rán mi last. So ọlọ́run àtìyàwó wọn tó ti lọ àtàwọn náà bisimilayi kò lọ́wọ́ wọn lọ. Bismillahi rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Tọ́píìkì tí wọ́n fún wa, who is God? Wọ́n ní ta lọ́lọ́. Àléfà bàbá Aláàjì wa Habibullah ọlọ́run bá lè dúró tì í. Wọ́n yóò sì wí. Wọ́n yóò sì sọ. Gbogbo àwọn onísàdìbò mẹ́jọ wọn lágbára lórí ẹ̀. Ẹ máa ṣe é láti iná fún. Bismillahir rahmanir rahim.
إن آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. tọ́píìkì jẹ́ wá fún mi tọ́píìkì ńlá ni wọ́n ní ta lọ lọ́hùn ta ló lè ṣàlàyé ẹ̀ ọba tó dàrú tí ò lójútùú ó jáde látara Ṣàngó ó jáde látara Ọya bí ọba rí bẹ́ẹ̀ kò yẹ kọ́ lọ́wọ́ fún yàn lọ́sùn lọ́mọ ó sì tún dá lóhùn ọba tí ò ṣe é ṣàlàyé kìí tó fígọ̀ báwa bá ṣe tó ẹni rògbé yọ kọ́kọ́ lọ kò ní lọ ẹni ọ wà nìkan ìyẹn lọ mú ọba tí ò ṣe é ṣàlàyé. ó wà fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì. kẹ́ni fada. ó wà fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì 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 náà fọ́ọ̀kọ̀ làhùn. wọ́n fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì mi ọ̀gbọ́n tó bí òun. ó wà fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì 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 náà fọ́ọ̀kọ̀ làhùn. ọba tó ga tó ga tó ga tó ga tó ga tó ga tẹ́wọ́ ẹnìkan kò tó ọlá rẹ̀. fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì náà fọ́ọ̀kọ̀ làhùn. bí gómìnà bá jẹ yóò lo àsìkò rẹ̀ yóò kú òun bẹ́ẹ̀. láfọ̀ọ́kọ̀ làhùn. tí pírẹsidẹ́ǹtì bá jẹ bọ́ bá lo oko rẹ̀ tán yóò kú òun bẹ́ẹ̀. láfọ̀ọ́kọ̀ làhùn. ṣùgbọ́n bàtà ń sọ yìí ẹnìkan ò lè overthrow rẹ̀ ẹnìkan ò lè impeach rẹ̀ ẹnìkan ò lè assassinate rẹ̀. wà fọ́ọ̀kọ̀ lè fọ́ọ̀kì láfọ̀ọ́kọ̀ làhùn. ọba tó dàrú máwọn èèyàn lójú tí wọn ò lè ṣàlàyé. láfọ̀ọ́kọ̀ làhùn. kò sí kíní kan tó lè ga tọ́ lọ́hùn. wàhùwà fi kúlè lẹ́wà ìlà yazulu. Masha Allah. wàhùwà fi kúlè lẹ́wà ìlà yazulu. كيف La kaifa. ولا كيف tíjọba bá ṣe tí ọba dá a lè béèrè lọ́wọ́ ẹ̀. ولا كيف wọ́n lè póòpù jọba. ولا كيف wọ́n lè kò sí tí wọ́n lè sọ fẹ́ni tí ń darí. ولا كيف ولا أين له La kaifa mo ṣe sí òsì fọlọ́hún. ولا كيف ọmọ pé fatia ìyá rẹ̀ ń gbádùn rẹ̀. لا كيف òun náà sì ń gbádùn ìyá lọ́wọ́. ولا كيف ọlọ́run ní ìyá fatia máa wọ̀. ولا كيف ọ̀pọ̀ bàbá tèmi láti 1976. ولا كيف ọ̀pọ̀ ìyá mi ní ìyá 2000. ولا كيف ayé ò torí ẹ̀kọ́ máa jà yí. ولا كيف ولا أين له tó o bá gbọ́ bá wọn fà bá gbé ọlọ́run bó o ṣe ló ṣe nì bó o lólówó ṣe tẹ́. رب الكيف ṣé bó ló wọ́n máa pa wá lẹ́kún ni. وهو رب الكيف òun wọ́n máa pa wọn kan lẹ́rìn. هو رب الكيف òun wọ́n máa bá wọn kan sókè. هو رب الكيف òun wọ́n máa rí àwọn kan lẹ́rìn. وهو رب الكيف والكيف يهون ورب الكيف والكيف يهون. ẹni àdé omi ẹ̀rọ àwọn ta ní pè lọ́rùn invisible ẹ̀ńtà lérí uncomparable God. The most gracious, the most merciful. Ibi tó bá kọ sókàlùkù náà ní ti ń yọ lọ́wọ́. Wọ́n ta tẹ́ǹtì kalẹ̀ mi kan ní ìsìn tí wọ́n ń sunkún pé ọmọ ọdún mélòó wá ni. Àwọn kan sì ń jó báyìí tẹ́ pé tọ̀ fálùbárí ká àti òwe ọlọ́run náà ni. Ìjọ tí wọ́n bọ̀ ọlọ́run la fẹ́ ṣàlàyé àlè rí ìṣe ìwọ̀n bá tá a bá lè ṣe ń bẹ̀. jalla zatan
jalla ìwọlọ́gá. Jalla Zatahu. Ọba tó dàrú mọ́ Musa lójú, ó dàrú mọ́ Nábì Musa lójú. Jalla Zatahu. Gbogbo lórí òkè Síónì ó lóun fẹ́ rán lọ́hùn. Wa sifatahu wa ala. Jalla Zatahu wa sifatahu wa ala. Jalla Zatahu wa sifatahu wa ala. Ọba tí ọ̀pọ̀ láfọ́mọ kékeré. Jalla Zatahu. Bó ṣe gbé fún Akíntayọ̀ yìí. Jalla Zatahu. Bẹ́ẹ̀ni kan bá wá lóhùn ní ìgbà fún yóò sì ló mọ́ gbà. Jalla Zatahu. Ọlọ́run ni mo gbé èèyàn ga ìwọ náà fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ọ́ kábùkù. Jalla Zatahu wa sifatahu wa ala. Táwọn aládàkọ́ ló ṣe ra rẹ̀ báyìí, àwọn kan náà ń kọ̀m̀plé ẹnìkan ní ẹ̀dúró náà. Ṣé ọmọ amú ìdí nìyí? Ẹnìkan níbẹ̀ ni ó ní ṣe gangan, mo ní gangan ìbò kí lọ́kàn bí èèyàn. Jalla Zatahu. Yóò bá bàjẹ́ ọ̀rọ̀. Wa sifatahu wa ala. Ṣé ọ̀wá gbà pé bọ́lá ń ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ máa ládàá ló ṣe ṣe wò? Ẹnìkan béèrè lọ́ọ̀ mi yọ kún ní ẹ̀dá kan náà. Ó ní tẹ́ ẹ bá ń ṣe wáàsí. Táwọn ajá náà sì bá wa ń sọ pé tẹ́ ẹ bá wí fún yín ẹ sọ pé ẹ gbọ́ o. Tẹ́nìkan tún wí ẹ lẹ́ gbọ́. Ó ní ṣé lóòótọ́ lẹ́ gbọ́? Mo ní a fi ń dírẹ́sì wáàsí ni mo gbọ́ fún àwọn òjò. Jalla Zatahu wa sifatahu wa ala. Ẹ̀jẹ̀ tó bá fọ̀rọ̀ tèmi ṣàpèjúwe. Wọn ò bí mi nílé bàbá Bello. Ẹ máa gbọ́ wọn. N ò tẹ̀ láwọn ajá náà sí wọn. Níbo ló mú yẹ ti wá wá? Bọ́lọ̀ ṣe é ṣiṣẹ́ rẹ̀ o. Nígbà pàṣọ wà lẹ́kọ̀ọ́, táyé kọ́rẹ́sì wà mẹ́rin. Kí ló fà á? Tàtírí lẹ́dà wà mẹ́rin. Ó ṣe wá fà tó wù wọn papọ̀. Wọn ò sì mọ́ra wọn rí. Bọ́lọ̀ ṣe é ṣe nù. Ó júwe ara rẹ̀ fún yín nù. Ìwọ tó lóò ní ṣe náà ò ní ṣe ẹ̀yìn òkè lọ́mọ abọ́ kìíní kan. Ọlọ́run sì ní igi tí ń bẹ lẹ́kùlé rẹ̀ kó kú la ilaha illallah. Wa ta'ala rabbuna amma taqulu. Wa ta'ala rabbuna amma taqulu. Tí wọ́n pè lọ́lọ́ ni o. Ibi tó bá kọ sí ọ náà ló ti jọ́ lọ́hùn. Láàfin máa wá ló fi àdúrà lẹ̀ bí ẹ máa bẹ̀ mí ni kò síbi tí mo lè gbà yọ. Mo lè porí ní fámìlì kan tí ọ̀sẹ̀ tí ó béèrè. Ṣùgbọ́n mo tẹ́wọ́ sí i pé mo wà ń bẹ̀ lónìí mo ti di ìràwọ̀. Mo pa mí báyìí. Tí n bá parí wá sí náà tí n bá délé èmi máa yíra lẹ̀ fọ́lọ́ ni màá ní wọ̀ lọ jẹ́ ń jíṣẹ́ yìí pẹ́. Sẹ́mi nìkan là fà. Bẹ́ẹ̀ bá wí Dámọ́ládà bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ mi bá délé bẹ́ẹ̀ yìí máa ń pírẹ́sì Ọlọ́run lára mi èmi máa ń sunkún lẹ́yìn. A'udhu billahi minash shaitanir rajim. Kún kálukú ni ó ṣe kéṣẹ́ tiẹ̀ tí ó lóga tiẹ̀. Bismillahir rahmanir rahim. Kí Ọlọ́run fẹ́ bá wa sọ? Innani ana Allah. Ẹni àná lọ. Innani ana Allah. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ sábà pé kò sí ọba kan. There is no God except Allah. Innani ana Allah. Ìwọ tí ọba tí ìgbérawọ̀ rẹ̀ síta nínú ẹ̀yin òṣèré tí ẹ náà mọ̀ lẹ́yìn. Innani ana Allah. Ẹ wo ọjọ́ tí àwọn fájí àti gbogbo àwọn bàbá tá à ń lọ akọ ìjì mọ̀. Oníkálukú ọmọ ṣe tiẹ̀. Bàbá wa nílé gbogbo ẹ̀yin òṣèré ẹni tí ó ti gẹ ọ̀gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́. Innani ana Allah. Ṣé nígbà tí gbogbo àwọn bàbá àjà ní Bello ti bẹ̀rẹ̀ wáàsí láti yọ ọdún níbo ni Dámọ́ládà wà ń gbà ní? La ilaha illa ana. Nígbà tí bàbá wa kí lápá àtàná ń ṣe wáàsí
níbo ni gbàmọ́ ládàá wà. Innani ana Allah la ilaha illa ana. Ìwọ gbà fọ́lọ́hun ẹni tí ò tí ì lóyún tó ń bẹ lọ́wọ́ ọmọ sáwọn ọbẹ̀ òní ń dára lára rẹ lọ́wọ́ ọmọ pé tó ń bá fún ọ lè ṣe kú fa ọ lásìkò yìí ẹlòmíràn máa pé wọn lọ́wọ́ mi ní abẹ́ di star ọlọ́wọ́ ni má di star àwọn tí ó rí ọ nífàsẹ́ wọn dúró yìí tọ́ ọ bá dì í ní ìsìn ẹ̀mí rí òní gún ẹlòmíràn máa pé wọn lọ́wọ́ kọ́lé fún mi ọlọ́wọ́ ni mẹ́ẹ̀kọ́ òkú rẹ̀ mú mi lọ báyìí so iṣẹ́ tọ́lọ̀ máa ṣe ọlọ́wọ́ ni la ilaha illa La ilaha illa ana. Kò sí ọba kan àfọlọ́hun. Illa ana. Èmi náà ni bí bá ń da èmi lọ́wọ́ bá ń bẹ̀. Illa ana. Tí pásítọ̀ bá ṣàdúrà tó bá gbà èmi Ọlọ́run ni mo wà ń bẹ̀. La ilaha illa ana. Àbá àtọ́ ṣàdúrà tí ń sakọ pé àwa ni ṣé wù wọn. Àwọn tó fi gbà bọ́ àbí ká má sọ fọ́lọ́ who are you. Innani ana Allahu. Alẹ́ mi ni sẹ́. La ilaha illa ana. Òkun tí ń pariwo èmi náà lẹ́ẹ̀bà ń bẹ̀. Illa ana. Ngbà rélùwé bá ń lọ ẹ̀yin sọ pé rélùwé sọ pé fakafiki irọ́ ó kọ́ Ọlọ́run ní ń dà akíbàjì lù tọ́kíjà kàbẹ́ ikú Allahu kún fàyà kù ní ti fi rìn nù. Innani ana Allah. La ilaha illa La ilaha illa ana. Ànábì Musa alayhi salatu wa wassalam. òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run wa pọ́n lédè bíi pé Ọlọ́run yìí rán màláíkà Jibrilu sí sẹ́yìn bàbá wa gbọ́ Ọlọ́run yìí ṣẹ̀ṣẹ̀ rán màláíkà Jibrilu pé kó lọ sọ fún un direct tí bá ti ń sọ̀rọ̀ ní ọmọ gbọ́gbọ́ lóhùn Ọlọ́run wá fi gàgá tí bẹ láàrin Musa sóhun rẹ̀ ọjẹ́ sàbùkúnlẹ̀ ìjàmbá gàgá lọ́nà àádọ́rin lọ́lọ́run wà sí kó tó máa gbọ́gbọ́ lóhùn Ọlọ́run Musa wà máa gbọ́rọ̀ Ọlọ́run ẹ̀yin bàbá wa lọ́ba dijọ́ kan ó ti dórí òkè tí ó tún rì sí iná lọ́ba ní ìwọ Ọlọ́run tí ẹ̀ yọjú sí mi ṣé bó ti rọ̀ fún mi tí mò ń gbọ́ ohùn rẹ̀ yọjú sí mi Ọlọ́run ní Musa kọjá ààyè rẹ̀. Innani ana Allahu. Àwọn àfáà tí wọ́n wá wá sísè wọ́n ní níjọ́ tí Musa ló fẹ́ rọ́lọ́ wọ́n lẹ́wà onígàrí lọ́jẹ̀ tí ẹ̀ gbàgbé máa ta ló yìí. Innani ana Allahu. La ilaha illa Allah. La ilaha illa ana. Ẹ̀yin bàbá wa Ànábì Musa bá ní kó ní yọjú sí mi náà ni kó o sì máa gbọ́ jẹ́jẹ́ bó ṣe ń gbọ́ kó o jókòó ara rẹ̀ jẹ́ ó lóun fẹ́ jẹ́ ìrí ọ̀ ṣebí lè ṣàlàyé ẹ̀ bó ṣe kí fáwọn èèyàn ni èmi ọ̀sán àmì sí Fáráò ni jẹ́ ń sọ bó ṣe jẹ́ fún un ọlọ́run ni má kó rí mi ó ní yọjú ṣẹ́ẹ̀sì mọ̀ pé bá ká lólu ìmọ̀ jìyàn so ó ní rárá ó ní òórì mo fẹ́ rí ọlọ́run síbẹ̀ ní ọ̀dà ìwọ Mùsá bọ́ bá dijọba ìmọ̀ ọ̀bọ̀ lórí òkè tó ọ̀ máa wá ó sì rí bẹ́ẹ̀ ọlọ́ni wọ Mùsá máa wo àpáta yẹn fẹ́ẹ̀fẹ́ ló kó sánwọ̀n yẹn òkè sí ó lè dẹ́wọ̀n yẹn ọlọ́fin ní wà tí ni wọ́n ṣe ìtú ní Wa turi Sinina. ọlọ́ni mo fòkè sí ó lè bóra nígbà tí wọ́n lẹ̀ fálà mọ́ tájà là Mùsá tàtẹ́jú mókè róróró pé wọ́n wò bóyá ó nírun bóyá máa wọ́ sọ ọba tí ò ṣe é sàlàyé kò jókòó kò nàró kò lóore kò jáde kèé jẹ́ Allahu. ọba tí èèyàn lọ nìkan. Ana Allahu. ìròyìn wo lè fẹ́ fún ẹ. Ana Allahu. ibi tí wọ́n máa tún nǹkan sí. Ana Allahu. ó náà ní o fẹ́ fi mọ̀ wọ́nà òkè ọlọ́run ní wọ́n Sátánì wọ́n sọ́dọ̀ lórí nígbà tó tẹ̀lé bá Ádámù àwọn èèyàn wá ní èṣù ní máa ń ṣe èèyàn àbí bẹ́ẹ̀ kọ́ èṣù wo ló ṣe Sátánì ní ọ̀nà tí òjò tẹ̀lé bá. Innani ana Allahu. òun náà ní ó fi Sátánì iwájú mi. La ilaha illa ana. ọ̀fẹ́ kẹ́ ẹ máa pariwo òun ṣíṣe aburú ní bọ́lá tó dé. Innani ana Allahu. La
gbogbo wa la gbà pé èṣù ní máa ṣe yàn níjọ́ Sàtánì wá yarí tó lò wọ́n tẹ̀lé ba èṣù wo ló ṣe òun. òun náà ni ó kóòdì wa ni òní wọlé òní jáde òní dúdú òní funfun òun náà ni gbogbo ẹyẹ tó rí ọgbà òun náà ni. Innani ana Allah. wọ́n ní àwọn kan ọ̀dà tó fi mọ́ títóbi rẹ̀ wọ́n ní àjẹ́ máa ń ṣe mítẹ́nì ṣé wọ́n bá wọn bí wọ́n ti ń ṣe rí. kódà kó gbé láńtà lọ lóru orí rẹ̀ nìkan. àbí ọ̀pá yìí òun náà ni. ẹ̀yin bàbá mi mo fẹ́ kájọ pé torí Ọlọ́run lẹ ọ̀rọ̀ tẹ́ bí mí yẹn ó ń ká mi lára yẹ̀yìn tẹ́ fẹ́ lọ. Innani ana Allah. ó tiẹ̀ tó ti gbọ́ wọ́n lẹ́ ń bá sì tó rí wọn kò tó ayé lówó. ilé ajílẹ̀ yẹn. ẹ jẹ́ kájọ pé sínú làákà ọ̀fẹ́ gbẹ́lélẹ̀ ní ìgbà wo lóorun dé. tọ́ba tó wá di ìdájí ọkàn rí pé kankan fọ́ ta ọba yìí ó tó níbi àṣẹ rẹ̀ àwọn kan sì sùn bẹ́ẹ̀ ó tún dá lùkìá mọ̀ kó tó yẹ. La ilaha illa ana. ntọ́ dájú fún gbogbo wa ní pé tẹ́ ẹ bá délé ẹ̀kẹ́ jókòó ẹ̀yin náà wá gbéra yín pé ta lọ lọ́wọ́ ìwọ náà mo wá dá jẹ́ ẹsẹ̀ fúnra rẹ̀ mo kàn dá yé ẹ̀rí pé a kàn dá yé a kàn bára wa láyé náà njọ́ tá a bá tó lọ yóò tó taari wa sálì kìá mọ̀ a kò bára wa bẹ̀ lójijì ni kò ní sọ fún ọ bọ́ọ̀ bá tó wà creation of ẹ wo bọ́ máa ṣe ń develop nínú ìyá anabi ni yóò wà ní àtọ̀ fún ogójì ọjọ́ àtọ̀ yẹn yóò yí padà gbogbo àwọn dọ́kítọ̀ yẹn anabi ni dọ́kítọ̀ àgbà ó ní yóò yí padà yóò lo yóò fáàmù ọ̀ wà mbẹ̀ 40 days fún ọ̀báyá yóò yí padà yóò di ẹ̀jẹ̀ mọ́jà gangan ọ̀hún tó bá kó lẹ́jẹ̀ yóò di bá sí ẹran lẹ́yìn bá sí ẹran ara bá sí ẹran ní ọkọ̀ kádàrá gbogbo wa sí wọ́n wá da wọn bò ìdí inú tí kádàrá òfin ṣe é hàdà òun iná ni o Musa wà ló fẹ́ Ọlọ́run máa wo àpáta yẹn Ọlọ́run ní sí ìmọ́lẹ̀ mi bá bọ́ bẹ́ ìní sàkọ́rà tápáta yẹn bá. wọ́n fẹ́ràn wa gan o ẹ̀wù bá wẹ̀ ṣe lè tó tóòrùn yẹn mú ó sì tún wá fún mi wọ́n lẹ̀ lálẹ́ àná pé ariwo tẹ́ ẹ pa náà tó bí ìbá ṣe bí wọ́n ṣe fi èmi wọ́n ṣe jí èmi náà wọ́n fẹ́ gbólẹ̀ sáré. oorun ni ẹ mọ̀ pé dẹ̀ra lọ ṣé nǹkan ẹni kéèyàn máa lo oògùn tó sùn Ọlọ́run gbogbo tá a fi máa lo oògùn tó sùn wọ́n náwó ẹ̀sẹ̀ lẹ́wọ̀ ní wọ́n bá tẹ̀lé Musa débẹ̀ ìjẹ́ ń pè lọ́lọ́ nìyẹn o wọ́n wá tẹ̀lé débi òkè yẹn gbogbo wọn jókòó bẹ̀ wọ́n lọ́lọ́run rẹ tó ọmọ àbí bá a ti tẹ̀lé ọmọ parọ́ fún wa ọ̀ya pé Ọlọ́run rẹ èyí náà tẹ́wọ́ alẹ́ Musa bá ní yá mankana ẹgbẹ́ wí kọ́ náà ni ọ̀la sọ pé yá mankana. Ya mankana. Qabla kulli shay'in. Qabla kulli shay'in. Ànábì Musa ló wí o ńgbà tí Fíráúnà fẹ́ kọlù ó ní yá mankana ẹgbẹ́. Ya mankana. Qabla kulli shay'in. Qabla kulli shay'in. Wal mukawwinu. Wal mukawwinu. Li kulli shay'in. Li kulli shay'in. والكائن بعد كل شيء اجعل لنا فرجا ومخرجا ẹ bá pe aláwọ kórè rẹ. bó ṣe pe Ọlọ́run tán ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run rọ ohùn rẹ̀ fún wọn làwọn náà bá ń gbọ́. ẹ máa ń gbọ́ wọn lọ sí ẹ̀mọ̀ pé Yorùbá mo rò bí ìwà ti wà ti pẹ́ nínú wọn náà lọ sọ̀rọ̀ pé ọwọ́ abẹ́ nìkan pamọ́ sẹ́yìn àpáta sẹ́ni ó fi ilé ọ̀rọ̀ yọjú alábẹ́rẹ́ kan bá dé tó wá lò ní ànábì Muhammad wọ́n ní ṣé láti Mákà ló ti dé yìí àbí láti Àbújá wọn ò ní ìgbàgbọ́ ara wọn náà ló tún wá dẹ́jà Ọlọ́run wá rọ̀ fún akọ̀fẹ́ dójú ti Mùsá kó mọ̀ pé yín máa parọ́ ni Ọlọ́run wá ní káà náà máa gbọ́ ní máa gbọ́n tí Ọlọ́run sọ máa gbọ́n tí Mùsá sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ náà ara wọn náà lọ́wọ́ sọ pé ó ní ẹ̀dùn kọ́sẹ́ tí ọmọ ẹgbẹ́ káfẹ́rẹ́ ló di yáwàtì ṣe é mọ̀ pé ọjọ́ fọ́wá náà ti pẹ́ látàyè kàlánkò lórí ìgbà wẹ́nu fáwọn náà ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tọ̀ lọ́ba wọ́n bá ní kó fún wọ́n ní ara wọn náà ṣé gbọ́ mi dára ara wọn náà ló wá ní Mùsá
ọ̀parọ́ lọ́dọ̀ fara ó tó parọ́ bí àpáta ń bí ẹni tí ń sọ̀rọ̀ à ń gbọ́ lòótọ́ ṣùgbọ́n bí ọ yọjú. alẹ́ musa lẹ fẹ́ rí òun ronú sẹ́wọ̀n fẹ́ bá ti jìyà ń bì kan rí ẹni sọ́jà bá nà rí kò ní gbó bí ẹ bá wà o tíráfù ń yọ gan wọn lè kú bàbá ẹ má kọ́rọ̀ mi máa wọ̀ àwa àkó lógi àkó ní Badagry afẹ́ lógi àwa ha sínú gbóso rìdíìmù ọmọ tó sì wakọ̀ mi òun ni mẹkáníìkì tí máa bá mi tún mọ́tò sí sẹ́wọ̀n pé gbóso rìdíìmù lágbára gbogbo ẹ̀ wá dí sọ́jà méjì péré lọ́wọ́ lẹ̀ àsọ́nà àmọ́ làbí sọ́jà bá bọ́ lẹ̀ sọ́jà yẹn wá mú bẹ́ẹ̀tì kan lọ́wọ́ tẹ́lẹ̀ kan bá ti misbehave fún ayọ́ kan sọ bẹ́ẹ̀tì yẹn sára mìíràn ara glace ẹ̀ kàn wọ́n wẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ní ọba pẹ́ dànù ojú ọ̀nà wà ń tú díẹ̀díẹ̀ ẹni tó wá wakọ̀ tèmi náà bá tó ń bọ́ sórí ìlà orí ìlà tí ì ṣe bọ̀ lọ́wọ́ sọ́jà bá wá bá wa èmi gangan sọ ọ́ lókè aláhùn àwọn ìkẹlẹ̀ mọ́tẹ́lá sọ́jà ọ̀bẹ nìkan kan mọ̀ ní alùpùpù ní ọkọ̀ ìwé ọdún ó tiẹ̀ ó gbé ọbẹ̀ ọbọ̀lọ̀ ó tiẹ̀ mọ́lẹ̀ ó délé tó sàtìyà ó ti kọ́kọ́ yíya o ṣùgbọ́n àgbà àgbà ẹ wá gbọ́ sẹ́yìn sọ́jà yẹn kan fònà wá ní ọ̀dà sáyẹn yóò kàn gbá mi ọkọ̀ wa gbà ó ní gẹ́dà èmi tó wá ń sọ fún ẹni yẹn mọ̀jẹ̀ ń dákun ẹ̀ èmi máa ń sọ fún pé kọ́ bọ́ọ̀lẹ̀ mọ̀jẹ̀ wọ́n fún ó ní sọ́jà ti nà mí rí síbẹ̀síbẹ̀ kọ̀ wọlé o àti òrìrìn kìíní yẹn ti èmi máa ń lọ pé sọ́jà náà yẹn lè lè rí alága lóde mo ti dábọ̀ rẹ̀. ọlọ́run lè jẹ́ rí. so ṣe wá rí wọn ọ̀fọ́ kan ṣe rí gbàrà tí sọ́jà tó lọ bò mí ọkàn bẹ́ẹ̀ lẹ̀ ní ọkọ̀ lọ́ba lọ. mo ní sọ́jà ti lọ kí ló tún lọ sí n wọ padà dé ó lò lọ yàgbẹ́ mi sílẹ̀ ló bá gbé náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn èèyàn ṣe jẹ́ sí Musa wọ́n ní ẹni tó fi pamọ́ sẹ́yìn ẹ̀yìn àpáta ó sì bí ọyọdún sí wa ẹnìkan máa wá pé kìnìún kan lọ́mọ fún wa rárá o tọ́bí ọyọdún ọlọ́run sì bá Musa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kí n yọdún sí wọn. ọjọ́ kama má tún ṣe mistake ọjọ́ àwọn èèyàn kan máa gbọ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń rọ̀ fún kí o sì tọ́ba lóbi kan yóò sì gbọ́ kankan yóò ní alájẹ náà tàn án fún má dẹ́jà ọ ọlọ́run náà lásìkò yìí ó lè jẹ́ wíìlì náà fi fojú dẹ́rẹ́ gangan ẹlòmíì níbi raga tọ́ ọlọ́pàá ń bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ṣe bí wọ́n fẹ́ rí mi àìkò lè nítorí tiẹ̀ rí wọ́n fẹ́ rí náà nù sọ fún wọn pé wọ́n fara balẹ̀ wọ́n get ready wọ́n yọjú sí wọn. Musa ní sẹ́ fẹ́ rí tọ́lọ́ba àbí ti ló wọ́n yọjú àwọn ẹni kọ́ yọjú náà ní wàhálà rẹ̀ ẹ̀gbọ́n bùbá lọ́wọ́ ní agbára lọ́wọ́ láti ẹ̀rọ àmọ́ bí ṣe múra lónìí. ẹ pe aláwọ̀ rẹ̀ kan náà. La ilaha illa fàbùdìní. ẹ sá máa sìn ẹ sì máa lọ́lọ́run tó fẹ́ nù kódà tó bá dálé kìyàmà ẹnìkan ò ní rí ọlọ́run tẹ́ ẹ̀ mọ̀ kó rẹ̀ láti rí tó kọ́lọ́ tó dájọ́ ọmọ náà tó bá nìyẹn ẹnìkan ò ní rọ́lọ́ àwọn màláìkà láwọn rí ọlọ́wà ní ẹ mú ikú tí ń pààyàn ẹ sọ́ dẹ́ra àgbò ọlọ́wà ní ẹ dúnbù rẹ̀ sáàrin agbede méjì náà tàlìjẹ́ náà ọlọ́wà lẹ́yìn ọmọ náà tọ́ba nìyẹn náà ikú tí ń pa yín mo ti pa yìí ẹ ń bá wọ náà kàlúùdù yọ̀ọ̀mọ̀ wà bẹ̀ lọ bẹ̀rẹ̀ ẹ ń bá wà nìyẹn náà kàlúùdù yọ̀ọ̀mọ̀ wà bẹ̀ lọ bẹ̀rẹ̀ 500 years sábà ti wà nìyẹn náà ẹnì kan ò ní rí ọlọ́run njọ tá a bá rí yóò pe àná Muhammad yóò ní sọ fáwọn tó wà lálẹ́ jẹ́ náà kí wọ́n wá fíṣíìkì mi ọlọ́run àbí àdé ara sí láti lọ bá tọ ọ̀rọ̀ ọjọ́ mi tọ ọlọ́run ní sọ fún wọn wọ́n bá wọn jiyàn wọn ntí tójú tí kíní kan wá níbi akọ àbí wọ́n lè má kó wí lẹ̀ Yorùbá fi wọ́n lẹ̀ èmi ọ̀yọ́ ojú ṣe bí wọ́n fẹ́ rí mi alẹ́ Musa ti á mọ̀ wọn ara tiẹ̀ ó ní wọ́n bá yín pè ṣùgbọ́n wọ́n rí ìdènà ìyá ẹjọ́ kẹ̀yìn àti ẹ̀ tọ́ lọ́ba pé ó kọ́ lọ yá máa ń ká ẹ̀ qabla kulli shay'in wal mukawwinu li kulli shay'in wal kahinu ba'dahu ij'al lana faraja wa makhraja ìmọ̀lẹ̀ yẹn kàn yọ sẹ́yìn àfi Musa dá kú ni àwọn kú yẹn nù wọ́n kú yányá wọ́n ò mí Musa mẹ́ntì ẹ̀ sẹ́fà bẹ́ẹ̀ ni ó dákú àwọn èèyàn máa fọ́ lé wà ní ẹ̀sán máa fọ́ gbá ó sì mí wọ́n mọ̀ bí ò tí ì lọ́nu so àwọn ilé ìwà wọn má yìí tú náà àwọn kú ni
wọ́n wá lu 21 days wọ́n sọdá náà ní pé sẹ́mi pé Yorùbá kó oríṣiríṣi níjọ́ ńlá máa gbé bí wàhálà bá ṣẹlẹ̀ lọ́ba sá lọ ńgbò tún ya wọ́n upgrade yẹ wọ́n ló gbé nílẹ̀ ńgbò tún ya wọ́n ló ya dànù wọ́n ló ya gbàlagbàlà ìlú ẹ̀ lẹ́nu. ó jápa. tọ́ after 21 days alẹ́ Musa wá ní ọwọ́ akọ̀jú sọ́nà ìbàdàn ó ní wọ́n lọ́ọ̀ dàpọ̀ ọ̀ bá ń jí wọn tẹ̀wọ̀n tó bá sàwọn ní àgbà ẹkú fẹ́lẹ́ dà yín tẹ́ ojú yín wá lè rí ẹ̀yà máa sọ̀rọ̀ rí àwọn ohun sọ̀wá wí bẹ́ẹ̀ Musa ní wọ́n lọ ó ní tí ó di ojú wọn torí nínú bọ́ksà nínú ẹ̀tọ́ mẹ̀sẹ̀ kan tó pé béèyàn mẹ́wàá bá fèsì Musa yóò lù ọ́ pa ni. sọ̀rọ̀ náà. Musa lálàáfíà débi pé kò sáré yìí. àgbà sọ̀rọ̀. ìjọ tí kò fẹ́ pa ànábì Musa tó ń na àṣàrà ìlú ọ̀kàlẹ́ yìí. Ọlọ́run wá ní wọ Musa ó ti lé ìgbẹ́ lọ kí èsì gbogbo ọmọ tí ń jẹ́ Musa kan bẹ ní dàbọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni bá dàpọ̀ ẹ̀ mọ̀ òun ẹ̀ kẹsẹ̀ wá gíga tí èwo fẹ́ǹsì yọ fọwọ́ ti fẹ́ǹsì wó ni. Musa tí mo wí ní bára fẹ́ wíyàn gbogbo yín lẹ́wọ̀n. kìí ṣe pé Musa tí mo sọ ẹ̀ òun ò kìí ṣe pé ẹ wá mọ nǹkan sójú ọ̀nà bí ẹ wá wá láàfi tí wo yọ kàn bọ́ bíi fẹ́ǹsì yọ fọ́ tì í lulẹ̀ yìí. Musa kan nù kò sí Musa tí ò lè ẹ lọ kí èsì wọn. tó bẹ̀sẹ̀ fún àpótí. mo ní Musa kan náà ọmọ tí wọ́n wà níbi bá lórí lẹ́yìn náà bá ti ss lẹ́kìn ó ní ọgbà yà lóko bla kí n fẹsẹ̀ mú lẹ́yìn wọn nígbà wọn fẹ́ mọ sá fún mi. kájọ Musa lè lè oníwọ̀n bàbá débi kan bẹ́ẹ̀ bá pín alówó tí o tó lè àfa mi ti sọ fún ẹjẹ́ máa lù wọ́n pamọ́ èyàn mélòó náà pa lẹ́yìn mi ó fẹ́ àbúkẹ́ máa lára pa yìí so ó lé pọ̀ ó lé ṣùgbọ́n mo fi yẹn lẹ̀ Ọlọ́run sì ti rọ̀ ọ́ Musa ni iná èmi gan máa tẹ̀sẹ̀ tù ní ọgbà mi ń yọ kan ọlọ́pàá kan tó rúdọ̀ Ọlọ́run ló ní kó kú òrùjọ́ ni mo wá ń dì í mú bí ọba yà ọ́ pa Ọlọ́run ti ẹ̀ nìyẹn Ọlọ́run ti ẹ̀ nìyẹn. After 21 days ọlọ́mba Musa ní wọ́n lọ́wọ́ jí wọn ó nítorí pé bọ́ọ̀ bá jí wọn wọ́n láṣìírí òun lọ́fẹ́ tú ńlọ́fi ló lu gbogbo wọn pa kọ́ wọ́n bá délé wá jábọ̀ ọlọ́ọ̀ni wọ́n gbọ́n tó wí bó ṣe pé ó kọ́ ọlọ́ọ̀ni ẹ bá dìde ẹ wá mọ problem tó wà mẹ́ dídìde tó ń kálukú dìde báyìí ibi ó kálukú dojúkọ ní ti ń kó lọ ọkàn wọn padà mọ náà lè ibi tó ń kálukú dojúkọ ọkàn lọ náà ni Musa ń gbé padà ọ̀nà kan ọkàn lọ ni ìwọ̀nba àwọn tó délé bí wọ́n ṣe ń délé ni ẹ bọ́ sálé kìyà wọn. iná sì ní tẹ́síkìrọ̀ tó bàbá ṣe àtàkàṣà ìlà rọ̀bì sẹ́bìlà. táwọn àmọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ fẹ́ ká mọ̀ ní pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run. ẹ̀jẹ̀ àgbà olójú oyè wọn lọ́kàn lò ó sì kọ́ wa bá a sì máa bẹ̀ both Muslim and Christian wọ́tọ̀ jẹ́ mùsùlùmí máa lọ mọ́sálásí rẹ̀ inú Ramadan la wà yìí máa gbà wọ́n tó sì jẹ́ Christian ẹnìkan ọ̀bọ ẹ̀sìn òun jà wá Ọlọ́run ti parí ó ní làkúndínù kún wáyé làwọn èèyàn máa já torí oúnjẹ kérésì kí ni gbogbo wàhálà àwọn tí ò kírun wọn pọ̀ tó sì wá sí fún ẹni ọba gbélé tí wọn bá rẹ yọ wọná ẹni tí wọn bá kúnlé rẹ yọ wọná pé yẹn bọ kádà yọ wọná kí n bò kí n bá fẹ́ ṣe fọlọ́ ẹ jẹ́ ká nígbàgbọ́ pé ọba yìí là á máa pè ká sì máa kírun ẹ máa kí one day will be one day you must die because death is inevitable dandan lánàá ń jọ kan ìjọ tá a wá dá òní tá a wà ń bẹ̀ yìí ó tún ti yọ kó òun ọjọ́ tá a lò ọ̀nyọ́ni but it is not a tragedy to die young but it is a tragedy to pass through life with time without meaning kákú lọ́mọdé kọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n kí ló ṣe láyé lọ́lọ́run fẹ́ mọ̀ ọ̀ ń wọ sàárè báyìí wọ́n béèrè tó wọ́n wọ̀nyí wákàtí márùn rẹ̀ dà èmi yẹ kírun òun tọ̀ bẹ̀rẹ̀ ìyàwó ẹgbẹ́ Ọlọ́run iṣẹ́ rẹ̀ dà òun ò tí ẹ̀ sẹ́ rí òun tọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run yìí ni ọ̀kan ṣoṣo tí wọ́n wá dán ká gbà fún ẹ̀jẹ̀ aṣọ wọn. wọ́n ní bó kéwúkéwú tó ń rẹ̀ dùn bí òyìn tó dẹ̀ tó ní ìfàṣà táwòkó bó bá ti mú wa mẹ́sìn kí lókè wọ́n náwó sẹ́nìkan pé ìwà là ń bú káàdà lọ́dọ̀ rẹ̀ o. ìwà là ń bú káàdà lọ́dọ̀ rẹ̀.
súnmọ́ ọlọ́pàá ọkọ̀ mùsùlùmí ló gbéra rẹ̀ àwọn èèyàn ń sá fún.